pé ẹ wá ní kọ́ máa wá ọ̀dà nísìn ọ wá kú ó kú ẹ wá ń pe bàbá tẹ lé dànù ẹ wá ń pè nísìn pé níbo lẹ́yìn fẹ́ sin ọmọ sí ẹ gbé lọ́lé tí òun ní kọ́ máa fẹ́ arákùnrin òun ó sì ń bẹ lọ́hùn láti bí ọdún 15 pàìtọ̀ kìlẹ̀ sísè wọ́n ní bẹ̀rù pásítọ̀ tàbá àfáà ju ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa lọ. ó máa àfẹ́ẹ̀tì ilé wọn á tún wá àfẹ́ẹ̀tì àwọn ọmọ tó tún bí. ó ti yé yín ẹ jẹ́ á ronú lọ́pọ̀lọpọ̀ àwa ìránṣẹ́ ọlọ́run ṣé bọ́láhùn ṣe ní ká máa ṣe é síbẹ̀ là ń ṣe ìsá tàbá gẹ́gẹ́ bí ojú ìwòye nísìn pẹ̀lú ibi tí tẹ́ ń bá lọ yìí ó fẹ́rẹ̀ jẹ́ pé àwọn obìnrin wọ́n ní bẹ̀rù pásítọ̀ tàbá àfáà ju ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa lọ. ẹ gbá research ẹ̀yin náà mọ̀ bí mo ti ń sọ yìí àwọn obìnrin ohun tí àwọn pásítọ̀ wọn bá sọ fún wọn wọ́n nígbàgbọ́ nú ẹ̀ ju ohun tọ́lọ́hun ní kí wọ́n ó ṣe lọ tàbí tọ́lọ́hun nìkan máa ṣe. ibi tẹ́ ń bá lọ yìí tọ́lọ́hun bá ní kóbìnrin má ṣe ohun báyìí tẹ́yìn bá sọ pé kóbìnrin ó ṣe obìnrin ó ṣe o ẹ ti ń lọ́ọ̀kì bírèènì wọn o ọdẹ ń dalé wọn rú o ọdẹ ń balance lórí àwọn ọmọ tí wọ́n bí ẹ má gbàgbé o ẹ̀yin àáfàá ẹ̀yin ti fẹ́yàwó tiyín ẹ ní home ẹ̀yin pásítọ̀ ẹ̀yin náà ti níyàwó tiyín ẹ ní home ọmọ ọjọ́ ń dàrú ilé ọmọ ọjọ́ ń jó ẹ̀ sì rí dí. ilé ọmọ ọjọ́ ń dàrú ẹ̀ sì rí tò. ẹ wá sọ fún mi ṣé bá sì máa bá lọ nìyí. níjọ́ tí èmi ti gbọ́njú mi ì tí ì gbọ́ kí wọ́n sọ pé kí ọkùnrin lọ mú gèlè ìyàwó ẹ̀ wá tàbí aṣọ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ mi ì tí ì rí rí. ṣùgbọ́n àwọn obìnrin wọ́n pé ẹ lọ mú fìlà ọkọ yín wá tẹ wá fi ṣe ibùjókòó ṣé ibo lẹ ti rírú ẹ̀ tẹ bá sọ bẹ́ẹ̀ fóbìnrin àní ọlọ mú fìlà inú ilé wọn kẹ̀dẹ̀rẹ́ kò tí ì dúró dáadáa tí ọkọ bá wá fìlà ẹ̀ tí ń kọ́ kí lẹ rò pé yóò ṣẹlẹ̀. ìyẹn kan ẹ jẹ́ ronú obìnrin kan ó ń wojú ọlọ́run fún odidi ọdún 15 tí ò rọmọ bí ó wá rí ọkùnrin kan ọkùnrin tó rí yìí ìyẹn wá ta sí pé òun ọ̀fẹ́ ó bímọ ó ní pẹ̀lú ògo ọlọ́run jẹ́ káwọn tó ara wọn wò ó sì finú ṣoyún ọ̀fẹ̀yìn gbọmọ pọ̀ arákùnrin sọ bẹ́ẹ̀ fárábìnrin yìí obìnrin yìí àkọ́kọ́ gbà ó fi sán sí lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn ọ̀rẹ́ sọ pé jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀fẹ́ nìkan lẹ́yìn ọ̀rẹ̀yìn sáà arábìnrin yìí wá gbà fún arákùnrin yìí tàbára arákùnrin yìí àtobìnrin yìí a lè sọ pé arákùnrin yìí lọ́kọ obìnrin yìí yẹn ni wípé arábìnrin yìí ó standard ébà ju ọkọ yìí lọ ṣùgbọ́n ọlọ́run ọba ẹ̀dẹ́ ni arábìnrin yìí wá gbà fọkùnrin yìí ó dá ìwákùwà làwa àwọn tó bá sọnù èyí tó máa fi ṣe sìnà káàkiri
ó kúkú bẹ́tà kóun parapọ̀ sábẹ́ òrùlé ọkùnrin kan. Ó wá sọ fún pásítọ̀ wọn. Pásítọ̀ wá ń sọ fún arábìnrin pé ẹ̀mí òun ní kó má fẹ́ arákùnrin òun. Ó sì ń bẹ lọ́hùn láti bí ọdún 15. Pásítọ̀ kí lẹ ṣe sí? Kí lẹ ṣe sí? Láti bí ọdún 15 kí lẹ ṣe? Ìgbà tárábìnrin wá fẹ́ ọmọkùnrin yìí, pásítọ̀ wá yọ kó nu kwaya. Gbogbo activities tí obìnrin wà nínú ìjọ wọ́n sì yọ ọ́ dànù. Ìyẹn náà wá gbà fọlọ́hun. Ní ọjọ́ tí òun àti ọkùnrin yìí tí wọ́n kọjọ ní ìbáṣepọ̀ gbára. Káì! O ṣeun. Ìjọ kọjọ ní yùnkẹ́yùnkẹ́ gbára pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run, pẹ̀lú àṣẹ Olódùmarè. Arábìnrin yẹn náà sì lóyún. Wọ́n náà wá lọ sílé ìjọsìn. Àwọn wá lọ ń yíra fọlọ́run pé níbo ló ti foyún yìí sí Olódùmarè? Lẹ́yìn ìgbà tó wá lóyún tó wá bímọ, pásítọ̀ wá pè é pé kó máa padà bọ̀, ó ti jẹ punishment. Ẹ gbọ́, ẹ̀yin náà gbé sínú làákàyè àti ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ẹ gbé sínú òye yín. Ó ní kárábìnrin máa padà bọ̀, ó ti jẹ punishment. Punishment ta ni? Ṣé punishment pé ó fẹ́ ọkọ s'Ọlọ́run ló fún ní punishment yẹn, àbí pásítọ̀ ló fún ní punishment? Ṣé ti rí? Mo wá sọ fún arábìnrin yìí pé Ọlọ́run fi agbára rẹ̀ hàn yín nìyẹn. À ń sọ̀rọ̀ kódà a sọ̀rọ̀ dáhùn ààyè kan nígbà tí mò ń tú ọ̀rọ̀ Ọlọ́run jáde. Kò dìgbà tá a kábíyèsí ta kakùrìyàn. Obìnrin tá a wí ọ̀nà mọ́ mi gan o. Ohun tó kù ni pé kó sọ mí gbájú gbàrà. Ohun tó kù ni pé kó lọ́ọ̀kì mi, kó bu aṣọ mọ́ mi lọ́rùn. Ohun tó kù nìyẹn. Ó fẹjú mọ́ mi, ó lé kókó mọ́ mi. Mo sọ fún, mo ní madam ẹ lógun. Mo sọ bẹ́ẹ̀ fún. Ẹ má jẹ́ àtànra wa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló lógun nínú ayé tí ó mọ̀ pé òun lógun. Obìnrin lè lógun, yóò máa rò pé ogun ọkọ ló ń ja òun ni. Ọkùnrin míì náà lógun tí ọkùnrin máa nígbàgbọ́ pé ìyàwó òun ló kó bá òun. Whereas òun gangan ló lógun. Ìní tu kọjá abẹ yẹn lọ. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n padà torí mo lé wọn dànù. Àwọn yẹn wà nílẹ̀ tá a fẹ́ dá lóhùn. Mo kí ìyá wa yìí dáadáa. Mo wá tún kí ìyàwó yẹn gangan fún ara wọn. Mo kí wọn dáadáa. Obìnrin takuntakun. Mo jẹ́ kó mọ̀. Àwọn àlàkọjá yín lẹ rí yẹn. Àlàkọjá yín. Níbi tí wà ń lọ ni wípé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ dákun. Ó tó o. À ń lajú afọ́jú. À ń jí òkú dìde. Wọ́n sì ń gbókú wálé ìjọsìn. Ẹ sì lè jí. Ọmọ ọjọ́ sì ń kú. Ẹ sì lè jí. Ojú ọmọ ọjọ́ fọ́. Ẹ sì lè là á. Kí ló dé tá à ń ṣe báyìí? Ọ̀gọ̀rọ̀ nílé tó ti dàrú lónìí. Ẹ máa gbọ́ àáfàá ni, pásítọ̀ ni. Mo bẹ̀ yín àgbáríjọ pásítọ̀ ẹ dákun. Àwọn èèyàn wa wọ́n ní the restructuring àtúntò.
àwọn àwùjọ àwọn àáfàá wọ́n need restructuring, wọ́n need àtúntò, wọ́n need counseling, wọ́n need ẹ̀. Kódà nǹkan ń bàjẹ́ o, ẹ dákun torí Ọlọ́run. Ṣùgbọ́n a dúpẹ́, a parí ìjà náà ó sì lọ nílọ́wọ́rọ́sẹ̀ padà. Ẹ ṣeun. Adéròjú Màtúndé o, ọmọ Ògúndé lọ́tún gbé tuntun dé. Adéròjú Màtúndé o. Gẹ́lẹ́bí ó débi ẹ̀mọ́ o. Ẹ jẹ́ kí n tún fún yín nìkan. Tó o bá fẹ́ lọ́kọ, tí o bá fẹ́ níyàwó, genotype ó ṣe pàtàkì. Genotype ó ṣe pàtàkì. Ẹ dákun o, ẹ̀yin èèyàn wa, genotype ṣe pàtàkì. Kí ni àwọn genotype? Òun ni AA, AS, SS. Ẹ dákun, ìwọ obìnrin tó o bá fẹ́ lọ́kọ, tó o fẹ́ bímọ, genotype ó ṣe pàtàkì. Sọ fún ọkọ tó o fẹ́ fẹ́, jẹ́ kó ṣe kó mú kó jẹ́ kó mọ genotype ẹ̀, jẹ́ kó mọ̀ pé o mọ ohun tó ń ṣe. Genotype yín dà kó tó di pé máa gbé nǹkan sí nǹkan. Tó bá jẹ́ pé ìwọ obìnrin bá jẹ́ AS, o ò ní àǹfààní láti lè fẹ́ AS. Ẹni tó lè fẹ́ AA ló lè fẹ́ o. Tó bá jẹ́ AS, o lè fẹ́ AA. AS versus AS yóò di wàhálà o, yóò di wàhálà. Ẹ dákun, ẹ máa pàkíyèsí kínní yìí. Kí ló mú mi sọ ọ̀rọ̀ yìí jáde ni wípé ó ti ń tó bí ọ̀nà bíi 3 4 tó ń gbé fún mi wá. Ọkùnrin míì ó lè láìkì obìnrin bóun fẹ́ fẹ́. Ó nífẹ̀ẹ́ bóyá àwọn fámílì ìyàwó yẹn tún wá lówó, tàbí ó ṣà nífẹ̀ẹ́ rẹ̀ lọ́nà kan tàbọ́nà míì. Ọkùnrin wá lè jẹ́ AS, ìwọ obìnrin náà jẹ́ AS. Obìnrin yìí wá bè lọ́wọ́ ọkọ yìí pé kí ni genotype rẹ̀? Ó ní AA lòun. Sáà pé wọ́n ti mọ̀ pé AA pọ̀sẹ́ntì AA ò lè fẹ́, pọ̀sẹ́ntì AA tí ò lè fẹ́, àbí wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé pọ̀sẹ́ntì AA tí ò lè fẹ́. Ọkùnrin wá sọ fún pé AA lòun, bẹ́ẹ̀ sì ni kì í ṣe AA. Ọkùnrin mọ̀ pé tóun bá sọ pé AS, ó lè má fẹ́ fẹ́ òun. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé genotype tó jẹ́ AA, kò sẹ́ni tí ò gbọ́ AA tí ò ní fẹ́ irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀. AS sì ni, ṣùgbọ́n parọ́ fún arábìnrin yẹn pé AA lòun. Wọ́n bímọ tán, làásìgbò bẹ̀rẹ̀. Ìkan ọmọ kan náà wọ́n ṣẹ̀ bí, táṣìírí fi tú. Ìkan ọmọ méjì wọ́n bí, táṣìírí fi tú. Ẹ wá sọ fún mi, eléyìí tó jẹ́ pé ọmọ méjì ló bí yẹn, kódà ibi tó gbé dé àkáǹtì ìyàwó yẹn ọkọ ló ń kọ̀ǹtró rẹ̀. Àkáǹtì ìyàwó ọkọ ló ń kọ̀ǹtró rẹ̀. Ìyàwó kì í ṣe AS, SS ni. Ṣùgbọ́n ọkọ wa sọ pé AA lòun, ẹ̀gbọ́ sódà. Kí là ń ṣe léyìí fún? Nǹkan yìí ó ń ráńpà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ níta o.
ẹ̀yin ọkùnrin ẹ má parọ́ mọ́ ẹ dákun ẹ má parọ́ mọ́ pé lórí genotype ohun tí ó fún yín ní sọ̀rọ̀ lọ́la ẹ jẹ́ á ṣọ́ra fún ẹ̀yin obìnrin ẹ má parọ́ mọ́ ẹ béèrè genotype ẹ jẹ́ ẹjọ́ lọ ṣe é kẹjọ gba resort kó wò ó ṣe aa lọkùnrin tí mo fẹ́ fẹ́ yìí àbí as tó bá jẹ́ pé kò lọ níbàámu ẹ má fẹ́ra yín ẹ má dá lásìgbò sílẹ̀ fún ara yín lọ́jọ́ ọ̀la o ẹ ṣeun. Mo tún fẹ́ pàkíyèsí yín wọ́n sì ojú òpó lẹ̀ fún yín o mo tún fẹ́ pàkíyèsí yín ni àkíyèsí mo fẹ́ ṣe ni pé mo sọ fún wa pé Adérójọ bàbá tí ń jẹ́ Ògúndìran ẹ gbọ́ sẹ́rí tó bá yẹ pé court wedding lẹ bá ṣe court wedding tí ìjà bá dé láàrin ẹ̀yin méjèèjì customary court kọ́lé ẹ lọ o customary court kò ní nǹkan kan ṣe pẹ̀lú yín ìgbéyàwó olóòka lẹ ṣe ìgbéyàwó olófin òun lẹ ṣe kò ní nǹkan kan ṣe ní customary court ò lẹ́mìí ẹ̀ rárá ìjà yòówù tó bá ṣe tó bá fi pé ìjà bá ń ṣe láàrin ìpàdé di high court ìbẹ̀lẹ̀ lọ o ìbẹ̀lẹ̀ lọ. ẹ wá máa gbọ́ àwọn ìgbéyàwó tó bá jẹ́ wípé kò ń ṣègbéyàwó olóòka ńlẹ̀ ṣe bóyá traditional marriage òun lẹ ṣe tàbí nìkan tá bá wo ìlànà Christianity ìyẹn lọ níbàámu pẹ̀lú registry àwọn gangan ni wọ́n ní registry ó ti yé yín àwọn gangan ni wọ́n ní registry ṣùgbọ́n ó ṣe nìkan ó ṣe traditional marriage tàbí ẹkọ̀ fúnra yín lóyún gbàùn tí ẹ̀ ṣèyàwó ẹ̀sìn kankan ẹ̀sàmì fẹ́ra yín ṣe rí ẹ̀yìn yẹn customary court ni ẹ bá fẹ́ gbẹ́jọ́ lọ customary court lẹ́ẹ̀ lọ ibi tẹ́ ń lọ nìyẹn ó ti yé yín ẹ fẹ́ kọra yín lẹ̀ ibi tẹ́ ń lọ nìyẹn kì í ṣe high court kì í ṣe magistrate court customary court kóòtù ìbílẹ̀ òun ni customary court. ẹ̀jẹ̀ tí wàá sọ fún yín tá a bá ń sọ nípa customary court nínú 36 states tó wà wọ́n máa tú àwọn kan fún yín nínú 36 states ta ní mo ń sọ fún wa bọ̀ mo ń yànnà náà nǹkan kan fún wa níbi tí mo bá a dé òun ni pé mo fẹ́ sọ nípa Sharia court àti customary court sẹ́rí customary court àṣà àti ṣe wa ni wọ́n fi ṣe ìgbékalẹ̀ customary court àṣà àti ṣe wa ni àṣà àti ṣe wa ni wọ́n fi gbé customary court kalẹ̀ tá bá ń sọ nípa Sharia court àbí àṣà àti ṣe wọn ní àwọn north àṣà àti ṣe wọn ni wọ́n fi gbé Sharia court kalẹ̀ tàbá wá wò ó a ní 36 states state ta ní ó jẹ́ mẹ́rìndínlógójì 36 iná àlá ní inú 36 yìí àwọn 19 states àwọn ni wọ́n ń lo Sharia court Sharia
àwọn 19 state ló lò ẹ wádìí ẹ̀ àwọn 19 state ló lò 17 tó kù àwa tá a wà nísàlẹ̀ Yorùbá ni o Ìgbò ni o àwa yẹn ní 17 state tá à ń lo customary court ìyẹn àṣà àti ṣe wa ni wọ́n fi gbé customary court kalẹ̀. ẹ rí i pé nísàlẹ̀ wa níyìn àwọn nǹkan táwa ń ṣe wọn ò lè practice ẹ̀ ní north nítorí sẹ̀ríà court wọn àṣà àti ṣe wọn. tẹ́ bá wò ó tá a bá ń sọ nípa ṣìnà ní 17 states ẹ rí i pé ọ̀rànpà ní 17 states ọ̀rànpà ṣùgbọ́n ní north ní 19 states kò sí ohun tó jẹ́ o ò ní right o ò lẹ́tọ̀ọ́ láti bá yàwó oníyàwó sọ̀rọ̀ láti fọ́kọ̀ yàwó oníyàwó kódà o ò lè gba ìyàwó lọ́hùn òfin wọn ò gbé ọ òfin wọn ọ máa gbé ẹ kélé òfin wọn máa gbé ẹ ọjọ́ ń bọ̀ tí wọ́n máa sọ àwọn kan fún yín bẹ̀. nísàlẹ̀ wa níyìí ní 17 states òfin ọgbàyàwó oníyàwó òfin ò gbé ẹ rárá o òfin ò gbé ẹ ó ṣe ṣìnà ń bí sófin gbé ẹnìkan báyàwó rẹ̀ sùn òfin gbé ẹ̀ṣọ́ ọlọ́pàá mú báyàwó ẹ̀ sùn òfin ò gbé nísàlẹ̀ wa níyìí ní 17 states òfin ò gbé. ẹ jẹ́ kí n kọ́ dádúró bẹ́yẹn náà torí àkókò wọ́n padà máa tu ẹsẹ̀ máa fara balẹ̀ ó níbi tí mò ń lọ mò ń bọ̀. mo ṣe ìrìn àjò ní ọjọ́ Sunday lọ sí correctional services yẹn ní ọgbà ẹ̀wọ̀n mo lọ ọbẹ̀ níjọ́ Sunday mo débẹ̀ omi sì ń bọ́ lójú omi ń bọ́ lójú mi mo ń rọ gbogbo àwa èèyàn tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí ọba àjọkùnrin ọba àjọbìn ọba àjọkọ ọba àjẹyàwó even kò jẹ́ ọmọ òfin bẹ Nàìjíríà o òfin bẹ ní Nàìjíríà o òfin bẹ nísàlẹ̀ wa ń bí o òfin ti 19 states ní òkè lọ́hùn ó yàtọ̀ sófin 17 states ẹ má jẹ́ ká tanra wa jẹ òfin bẹ o ìwọ tó jẹ́ pé o ti kọrin mápá wà ní ẹ ṣèbí ìwákọ̀ lọ wá padà kí ló fẹ́ ní àmì ìdánilójú pé ó lọ pé tó bá lọ padà ó yẹ ká máa ṣeré lọ́bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan látijọ́ Sunday ara mi balẹ̀ bí ẹni wọ́n rọ̀ lóye ni ẹ má jẹ́ àtànra wa jẹ ẹ̀wọ̀n ọjọ́ lè ibi yóò tó lè fi ẹ́ sí ọ̀nbá àfi ẹ́ sí VIP lọ́hùn ọjọ́ yàrá rẹ̀ ni sẹ́rí freedom ta ní láti rìn láti bìkan síbìkan tí ọkàn wa clear pé mo fẹ́ sáré dé báyìí ó jókòó níwájú ìta rẹ láìsí pé wọ́n fòfin dì ẹ́ mọ́bẹ̀ kódà tó bá kàn fi wọ nìkan sínú yàrá kan ṣoṣo tó tilẹ̀kùn mọ́ tó jẹ́ pé òfin ni wọ́n fi tilẹ̀kùn mọ́ ẹ̀wọ̀n ọjọ́lé ẹ má jà tanra wa jẹ mo débẹ̀ mo da mi ẹnu omi bọ́ lójú mi pòlòpòlò oníkálukú wa ìjáde ọ̀rẹ́ wa tó bá jẹ́ ń tó ní àǹkúrí ò ní jà o àti rẹ́ni tó jẹ́ pé ọkọ̀fọ́ tíyàwó ẹ̀ báyìí ni
ìyàwó bá jókòó ìyàwó bá kú tó bá lọ sọ padà ẹ sì sọ bígbà tẹ́ ń lọ sí Èkó pé mo dágbére Èkó pé mò ń lọ Èkó mo ń lọ sọ́dẹ́dá bẹ́ẹ̀ ló rò pé ọgbà ẹ̀wọ̀n ṣe rí ni kí wọ́n tó dájú ẹ lásán ọmọ tó yóò rí ni. ẹ jẹ́ ronú nígbà tí ẹ máa pè èṣù ni èṣù báwo èṣù ṣe jẹ́ àìmọye èèyàn tó jẹ́ pé nítorí owó òun hùwà sí ọmọlàkejì ẹ láburú because of money. ọ̀dẹ́ mi ẹnìkejì ẹ légbodò because of money. ọ̀dẹ́ mi ìyàwó rẹ légbodò nítorí owó. ọ̀dẹ́ mi ọkọ ẹ légbodò nítorí owó. ẹ̀wọ̀n ọ̀jọ́lé o ọ̀rẹ́ wa àtiwá àtìyàwó ìjà òde ọmọ wa lùyàwó ẹ ẹni tí máa ń lùyàwó brain boss ẹ ti yẹ ó yẹ kó gbé lọ àrò ni tó má gbé kó lárò wọn wá lọ jù sẹ́wọ̀n kó mú lọ sí correctional center ni wọ́n mú lọ wọ́n lọ yẹ brain ẹ̀ wò ọ̀rẹ́ ìwọ̀n kan ti kọlù ẹ̀wọ̀n kọ́ correctional center ni wọ́n á correct brain ẹ̀ so oníwò ògbọ́n ni wọ́n lọ kọrin mápá wọ́n correct brain ẹ̀ tó mọ́ ń fọ̀rọ̀ wérò pẹ̀lú wọn ń gbẹ̀ yẹn tó mọ́ wá correct ẹ̀ tó bá tún wá gbọ́ ìpàdé di ọ̀bà ọ wà lọ gbatẹ́gùn dáadáa àbúrò mi ò yí ọ ọjẹ́ ronú rẹ o sórí ọjẹ́ ọkọ ọwá ń bragadó pé wọ́n níyàwó rẹ ìwọ kọ́ ló níyàwó o bí oníhun tó bá pàṣẹ wọ́n ló sì lè ṣèyàwó rẹ irọ́ ló pa rárá o wọ́n fẹ́ ní òfin lónìí àti ìwọ tó fẹ́ yàwó àti ìyàwó tó fẹ́ òfin ló lẹ́yìn méjèèjì ó wá bímọ ó wá ń bó bá ṣe wọ́n ló lè sọmọ rẹ irọ́ ló pa ébà ọ̀parọ́ ni o àtiwọ́ o àtìyàwó rẹ àtàwọn ọmọ tó bí òfin ló ní abẹ́ òfin ló wà tó fi bá gba ọmú kábíyèsí ọlọ́run àwọn òbí rẹ̀ ò lè gbá ilẹ̀ mọ́ iná tí ò tó náà ń tọ́ ọ̀gbìn lè pa bíná bá búrẹ́kẹ́ tó bá dá pọn àti kára wọn àti gbin iná ò fi jẹ láwùláwù ni tó fi bá ti gba ọmú báyìí tó di pọ̀ ń wọ kóòtù kábíyèsí ọlọ́run ẹjọ́ tí kóòtù bá dá ni o òfin ọ̀gbà ẹ mọ́ o abẹ́ àwọn fámìlì rẹ̀ wọn ò lè gbà ẹ mọ́ jẹ́ ń tún sọ kíní kan fún yín mo kí o gbé ẹ̀yin ọlọ́pàá látòrí kọmíṣánná wa SP mo kí yín dáadáa mo kí o gbé ẹ̀yin ọlọ́pàá pátápátá yányán látòrí ọ̀gá ọlọ́pàá yányán débi tó dé mo kí yín dáadáa mo kí o gbé ẹ̀yin officers immigration ni o civil defence custom gbogbo officers láyé ni mo kí ẹ kú ṣe takuntakun sẹ́rí tẹ bá gbé tí tó bá di pé ọlọ́pàá ọba arrest ẹ ọlọ́pàá arrest ẹ bóyá wọ ọkọ ọlọ́pàá mú lórí ìyàwó rẹ tàbí ìyàwó rẹ lọ́lọ́pàá mú lórí ìwọ ọkọ tó bá dé station wọn tó bá fi di pé wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn lọ sí court ó mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ ni ohun tí wọ́n sọ síbẹ̀ fún ẹni pé àwọn ti try gbogbo effort àwọn ó fẹ́rẹ̀ dàbíi pé ẹni yìí ni ó jẹ̀bi kóòtù ni ó wá lọ wá òfin wá tí wọ́n fi gbáǹdì ọ̀rẹ́ wa ọkàn rí pé wọ́n ń wọ̀n ni bàbá wọn ò ní ferú láwọn ṣé púùlù wọn fi wọ́n ó lọ́nu bóyá ló gbọ́ mo ń ṣe létí ni o gbẹ̀gùn bá ń nǹkan tó ń báyàwó ẹ̀fà lálẹ́ yìí bíi kò lù ú mo ń fún ẹ ní àwọn kíì wàláhì òbírí ọ̀dọ̀ ọlọ́pàá lòbírí ẹ lè gbà ẹ́ ọ̀dọ̀ ọlọ́pàá ni
tó bá dé court tó bá mọ ẹ lọ sínú inú mọ́tò wọn yẹn tó bí ẹ lè gbà ẹ mọ́ oníkálukú wa ìjà sí làákàyè. ìyẹn tún lọ bẹ́ẹ̀ mediator ládéròjọ́ bàbá tí ń jòkú dìran adẹ̀wà registered under government mo kí àwọn lọ́ọ̀yà wa náà sẹ́rí tí ẹnìkan bá gbé ọ̀rọ̀ wá sọ́dọ̀ wa tó bá gbé kéèsì wá sọ́dọ̀ wa mediator ni wa ìpẹ̀tùsááwọ̀ là wa tó bá gbé kéèsì wá sọ́dọ̀ wa ó gbé kéèsì wá kò túmọ̀ sí pọ̀ jàre o àwa kì í sì dáre àwa kì í dá ẹ̀bi ṣùgbọ́n a máa ń pẹ̀tù sí aáwọ̀ àbọ̀rọ̀ mọ̀ òye yín ní àbákọ̀ wá sọ́dọ̀ wa wọ́n níyàwó àwọn ti kú ìyàwó àwọn ti kọra àwọn ìyàwó àwọn ò wá jẹ́ káwọn ráwọn ọmọ yẹn mọ́ wọ́n wá ní ìyàwó ti wá àwọn dẹ̀ fẹ́ káwọn àwọn ọmọ àwọn yẹn kan máa wá sọ́dọ̀ àwọn bọ́tẹ̀ jẹ́ pé àwọn ṣẹ̀ wọ́n o mo wá pe àkọ́bí òun fún mi nọ́mbà ẹ̀ mo wá pè ìgbà mo pè é ó lóun máa wá ó wá ń post mi bí mo ti ń sọ̀rọ̀ yìí àkọ́bí yẹn ti kú báyìí kó tó kú wà ó ń pọ̀ kàkà lọ́wọ́ bàbá wa gbọ́ bàbá wa lọ ọbẹ̀ ó wá ń lé bàbá ẹ̀ dànù lẹ́yìn ọ̀rẹ́ yìí ó mà kú ẹ̀yin mi ìfẹ́ dákọ yín ni o ṣùgbọ́n àáfàá ẹ ronú sí o àáfàá ni wọ́n á sọ pé kó tó gbé ọmọ yẹn kú àáfàá láti máa sọ pé wọ́n lẹ́yìn ilẹ̀ ẹ̀ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ mi nígbà yẹn lọ́hùn wọ́n ní ẹ̀yìn ilẹ̀ ẹ̀ jẹ́ kí wọ́n wá wọ́n ní ẹ̀yìn ilẹ̀ sọ fún ọmọ yẹn pé kọ́ má wàá jẹ Adéròjú ṣé bá fẹ́ pẹ̀tù sáàrin àwọn ọmọ yìí àti bàbá wọn ni ìyá wọn ti kú ọ̀dà ṣé ẹ̀yin lè ṣe bàbá fún wọn ni sẹ́yìn lẹ bí wọn ni sẹ́yìn òbí ti yín ẹ jẹ́ máa ronú gbogbo tá a máa ṣe lóde ayé a pé ẹ wá ní kọ́ máa wá ọ̀dà nísìn ọ wá kú ó kú ẹ wá ń pe bàbá tẹ lé dànù ẹ wá ń pè ní ìsìn pé níbo lẹ́yìn fẹ́ sin ọmọ sí ẹ gbé lọ́lé tí yìí kẹ lọ sí síbẹ̀ ṣẹ́tìrí àwọn kan tí máa ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ ẹ ronú yín o kíní kan jẹ́ sọmọ tí ẹ̀ bẹ́ẹ̀ o bíjà bá wáyé láàrin bàbá àtìyá yín nìyẹn ẹ má gbìjà ẹnikẹ́ni ẹ má gbìjà ìyá yín ẹ má gbìjà bàbá tó bí yín lọ́mọ ẹ fìyà yín sílẹ̀ ẹ pẹ̀tù sáàrin wọn ni ẹ pèpè àlàáfíà sáàrin àwọn méjèèjì ni ẹ wo bí a wà nú ayé ni ìjọ tẹ́nì kọ̀ọ̀kan dágbére fáyé kò sẹ́ni tó lè sọ ẹ̀kọ́ ló tún wá jẹ́ fún àwa tá a jẹ́ ọkọ àtìyàwó ẹ̀kọ́ ló jẹ́ o pàápàá jùlọ àwa tá a jẹ́ ọkọ ìwọ àtìyàwó rẹ̀ ń jà ọjà débi wípé o tún ń bá àwọn ọmọ rẹ̀ jà sọ pé kìíní yẹn kù díẹ̀ bẹ́ẹ̀ bá ń jà tìyá má bá àwọn ọmọ rẹ̀ jà fìnánsì àwọn ọmọ ẹ̀ dáadáa ìṣẹ̀lẹ̀ ẹlòmíì máa sọ bíi pé òun ló lẹ̀mí ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ká lóun ló lẹ̀mí ẹ̀ lọ́wọ́ ni tí ó sì dáa àtiwọ́ ìyá tí wọ́n ń bẹ̀ tó níwò ní gbọ́ ohun tí àáfàá bá sọ fún ẹ lọ tẹ̀lé ohun tí pásítọ̀ bá sọ fún ẹ òun lọ tẹ̀lé ṣé pásítọ̀ ni ó sì bàbá àwọn ọmọ rẹ fún ẹ ṣé àáfàá ni ó sì bàbá àwọn ọmọ rẹ fún ẹ ẹ̀rònú lálẹ́.